ẹni bá fẹ́ jẹ́ onísúfí arafi tó di súfí yẹn mú gbọ́dọ̀ pèsè lára bàbá ṣó Yasin arafi mẹ́rin ni Mawlana al-Mustafa arafi àkọ́kọ́ sọ́ọ̀d arafi èkejì alwahu arafi ẹ̀kẹta wahu arafi ẹlẹ́kẹrin aliya sọ́ọ̀dì yẹn lọ́dọ̀ àfọ onísúfí wọ́n ní safa wal qalb gbogbo ẹni ọkàn rẹ̀ ò bá mọ́ tó bá pèdè ayé òní dalóhùn. ìyẹn ní bàbá lọ́jà tuntun ní ẹwù àtìbàtà ti bẹ̀rẹ̀ báwọn kan ṣe ń dín láwọn kan lọ tòun ti bẹ́ẹ̀ ìjókòó yóò sì sú wa bàbá alibarika bàbá aṣọlágbẹrú. ẹlẹ́kejì àlùwà wáwò yẹn wọ fáwọl ahad bàbá yóò ní báyẹn ṣàdéhùn kan máa mú sẹ ní last year ní Mawlid wa Olunlade bó ti jìnnà tó yẹn wọ́n wá nígbà táwọn á dé wọn nara tán wọ́n tún wá wọnú mọ́ṣáláṣí torí mọ́ṣáláṣí yẹn àwọn ẹ̀ṣẹ̀ ń kọ́ lọ́wọ́ ni wọ́n tún wá wọnú ẹ̀ wọ́n wá ṣàdúà pé àlefa yìí tó gbé dání yìí tóbi púpọ̀ ó dẹ̀ tóbi lóòótọ́ àfẹnẹ tí ò bá débẹ̀ lókù bàbá yẹn Ọlọ́run ní ká níyẹn wọn da wọ́n wá ṣàdúà gbogbo àdéhùn tó sì ṣe náà tí wọ́n ṣe fún wa náà lọ́sẹ̀ musẹ̀ tó bá rí báyìí fáwọn náà kò gbọdọ̀ mọ́ rí báyìí. ẹlẹ́kẹta òun náà ni alfa bàbá yìí kò sí tójú ènìyàn máa rí báyìí fún wọn fana ofìlà wọn ti tán sínú Ọlọ́run wọn ò rí nǹkan kan Ọlọ́run nìkan ni wọ́n rí Ọlọ́run ní sọ́ọ̀tì ń rí wa ní àjẹkí gbogbo ayé ó máa rí ọ bí yẹn bá ń rí Ọlọ́run sọ wọn màláíkà pé ẹ máa rí o lágbájá ọmọ lágbájá ó ti tán sára mi bí yẹn bá tán sọ́dọ̀ Ọlọ́run pé àwọn àlùjànnú ẹ máa rí o lágbájá ọmọ lágbájá ó ti tán sọ́dọ̀ mi tó bá ṣe sà tí ò dáwọ́ dúró Ọlọ́run ní ẹ̀yin èèyàn ẹ gbà fún lágbájá lójú ni ó dẹ fún bàbá lọ́jà tuntun ẹlẹ́kẹrin arafin yẹn ni aliya lọ́lọ́run fi sọ fún Muhammad pé ní sallallahu alayhi wa sallam wa abudu rabbaka atta ya'tiyakal yaqin máa sin Ọlọ́run rẹ má dájú kọ nǹkan mi Ọlọ́run náà ni ẹ máa dájú kọ bàbá Aṣọlágbẹrú Ọlọ́run ni bàbá yìí dájú kọ fátítí yẹkínì yẹn ni pé ní máa ṣe ń tó ń ṣe ní lọ wá jẹ́ kí n tó ń ṣe ní ó dá ọ lójú gbogbo ẹni tí bá ń ṣe nǹkan tí ò bá dá ọ lójú yóò padà ṣubú èyí tó bá lọ́jà tuntun ṣe yìí dá ọ lójú pé ẹ̀gbọ́n ojú ọ̀nà láwà wọ́n dẹ̀ jòkó tì í gbogbo ọ̀rọ̀ tí yẹn bá wò ó sọ láyé àbá àyíká ó ṣèkú relé bàbá Aṣọlágbẹrú à á ṣèyí kú ni àmì ẹ ṣeun ẹ kí mo bá yín sọ̀rọ̀ njó ni mo ní àdìsí kan mo gbọ́ lẹ́nu yín mo ní ẹ dákun ẹ sẹ́ndì ẹ̀ sí mi àtúnkéwọ́ lọ́dọ̀ wọn bàbá lọ́jà tuntun ọlọ́dàkùn mọ́ jẹun fẹlẹ́ ìdágbére fáyé gbogbo ìtọ́lọ́ ṣe fún ọ tó ní fi rí báyìí ọlọ́mọgbà kú lọ́wọ́ wọn o kò wá sí bí ó ti mọ̀ rí báyìí tí ó dáhùn káwọn kò ní máa bínú bàbá Ali Mustafa torí pé Ọlọ́run ṣe fẹ́ fáwọn ànábì Ọlọ́run wọn bínú wọn Ọlọ́run ni am yahsuduna an-nasa ala ma atahumullahu bàbá mi lọ́jà tuntun fadlihi wa qad atayna ala Ibrahim al-kitaba wal hikmata wa ataynahum mulkan azima nabi kebira azima bàbá lọ́jà tuntun bó ti wá rí yìí bó ti rí yìí gbogbo ẹni tó bá jókòó ń kọ̀rọ̀ yàrá tí máa sọ pé ní ẹ̀gbọ́n okùnbi tẹ́ bá gbé gbà Ọlọ́run bá tiẹ̀ jẹ́. àmín. ó sì fẹ́ fáwọn ànábì Ọlọ́run kan nínú àwọn ànábì Ọlọ́run tó lọ tọ́lọ́run fi wá sọ pé ní mọ́rò pé wọ́n ní pẹ̀gàn rẹ o yahsuduna an-nasa am yahsuduna an-nasa ala ma atahumullahu min fadlihi. wọ́n pẹ̀gàn wọn kò sí tó jẹ́ wọn máa pẹ̀gàn wẹ́ Ọlọ́run tó jẹ́ wọn máa pẹ̀gàn ni pé ní. faqad atayna ala Ibrahim al-kitaba wal hikmata. Ọlọ́run tó jẹ́ wọn máa pẹ̀gàn ni pé ní atayna ala Ibrahim al-kitaba wal hikmata. bàbá Aṣọlágbẹrú gbogbo ntọ́lọ̀ ń fún ànábì Ọlọ́run tí wọ́n fi pẹ̀gàn wọn lọ́lọ́ fún bàbá lọ́jà tuntun. faqad atayna ala Ibrahim al-kitaba wal hikmata. tíra tí wọ́n fi sọ pé dákẹ́ ń bẹ̀ ń bẹ lọ́wọ́ yín. al-kitaba wal hikmata. tíra tí wọ́n fi sọ pé ní màǹso ọmọ rí wí ń bẹ lọ́wọ́ yín. al-kitaba wal hikmata. gbogbo tí yẹn ní tí yẹn fi jogún ayé gbogbo ẹ̀ lọ́lọ́ fún yín. al-kitaba wal hikmata. wal hikmata bẹ̀ yẹn Ọlọ́run tó wá ṣe ń wòlíì Ọlọ́run tó ká tó so. kí lẹ sọ fọlọ́n pé kọ́lọ́run ò ṣe tọ́lọ́run pé òun ò ní ṣe. ẹ̀yin náà gbọ́dọ̀ sọ́lọ́ lẹ́nu ẹ̀ ṣe ń tà nẹ́bí fẹ́. gbogbo ẹni bá wá jókòó ń kọ̀rọ̀ yàrá kan tí wọ́n wọ pé ẹ̀gbọ́n okùnbi tí bàbá yóò sọ kalẹ̀ sí. tẹ́ ẹ̀ bá ti ẹni nǹkan nínú tẹ́ nílé mi gan wà. bàbá yẹn fẹ́ràn mi ìmọ̀rú tí mi ìmọ̀ tí mo ṣe fún yín. ìmọ̀ tí mo ṣe o
Ọlọ́run jẹ́ lẹ́sẹ̀ san ìfẹ́ fún yín. Àmín. Bàbá yẹn ti fẹ́ràn mi jù. Àmọ́ mo wá rí pé àgẹ́ gbogbo yẹn lẹ fẹ́ràn. Bọ́lọ́run ti dá yín nù. Ọlọ́run dẹ́yìn tán dáadáa. Ó ṣe yín lálá nìyẹn rí. Ẹ mọ̀ mí rí ẹ̀mẹ́yẹ tó sú mi. Ẹ sì fẹ́ mi débi pé gbàgbé ẹ̀yin lẹ bí mi. Gbígbà àkọ́kọ́ ẹ̀yin náà ti ẹ̀ lẹ bí wa. Ọlọ́run jẹ́ ẹ̀sìn wájú náà pẹ́. Àmín. Gbogbo ẹni tó bá wá dúró kọ̀rọ̀ yàrá kan tó bá ní okùnbi tẹ́ gbé gbà báwa yìí gan bá jáde rárá ó kù síbẹ̀. Ó kù síbẹ̀ lọ́dọ̀ bàbá wa Olunlade. Ẹ bá ní pé ní kíkí bó ló ṣe rí a sọ pé ní jòkó jẹ́. Báwo mi Lọ́jà Tuntun ẹ ní mo ṣìnú ayé. Àmín. Ọba mi ò ní sọ yín dà fáà ná. Àmín. Wala al-Qur'an al-Karim. Àmín. Wala Muhammad Rasulullah. Sallallahu alayhi wa Kò sallam. ní tán fún yín. Àmín. Ọlọ́run wọlá bí ti ń ṣe yìí bàbá yà sí Ọlọ́run níjó tán fún yín. Àmín. Bàbá àlùbáríkà ìmọ̀nù Ọlọ́run jẹ́ àmọ́ gbádùn yín lọ bẹ́ẹ̀. Àmín. Ọlọ́run níjẹ́ síwí. Àmín. La ilaha illallah. Bàbá wọn ni wọn rà Mawlana Mustafa. Ọlọ́run jẹ́ máa wá dáadáa. Àmín. La hawla wala quwwata. Illa billahi al-aliyyil azim. Suratu Duha kan gbogbo àdéhùn Ọlọ́run parí síbẹ̀ fún Nabi. Àdéhùn àkọ́kọ́ Ọlọ́run ni máa wá rabbuka wa ma qala. Ní kọ́ ẹlẹ́ Ọlọ́run dẹ̀ kọ́ Nabi lẹ̀. Ma wadda'aka rabbuka. Ẹlẹ́kejì Ọlọ́run ni wala al-akhiratu laka mina al-ula. Àná ó dájú nínú ọ̀la rẹ̀ ó dájú àná lọ. Gbogbo Ọlọ́run sí fún Nabi. Àdéhùn kẹta ìyẹn ò dàlí kìyàmà. Àbá àlùbáríkà Ọlọ́run ni wala sawfa torí sawfa tó wà mí ẹ̀lẹ́yẹ kó fi dàlí kìyàmà. Ọlọ́run ni wala sawfa yu'tika rabbuka fatarda. Kò wá sí ntọ́lọ́run fẹ́ ṣe fún Nabi tó fẹ́ dùn má Nabi lálẹ́ kìyàmà yẹn. Pàápín náà ni pé ní umati. Ibẹ̀ la Nabi fẹ́ jòkó dé. Ọlọ́run pé ní umati. Ọlọ́run wa ní tọ̀ àwa ayọ̀ ẹ̀ nínú. Adùn ẹ̀ ní pé wala sawfa yu'tika rabbuka fatarda. Bàbá Lọ́jà Tuntun mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́run ṣe fún Nabi ni Ọlọ́run bá wa ṣe fún yín. Ọlọ́run ní tújọ yín. Subhana rabbika rabbil wàdúrà jákè wàdúrà ni. Bismillahir rahmanir rahim. Wadduha wal layli idha saja. Ma wadda'aka rabbuka wa ma qala. وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث آمين. سبحان ربك رب العزة عما يصفون. ما شاء الله لا قوة إلا بالله. Bàbá wa Àgbà ní Ọjà Tuntun. Wọ́n ní kí a máa lọ́dọ̀ bàbá wa Àgbà ọlọ́rẹ̀ láti ìlú Ìbàdàn. Bàbá wa kú lọ́dọ̀ lọ́dọ̀ àfáwà Àgbà Qaribullah. Wọ́n ní torí àfáwà Àgbà ọlọ́rẹ̀ wọ́n ń padà lọ sí Ìbàdàn. Wọ́n ní ká máa lọ sí ọ̀dọ̀ wọn. Falyatafaddal mashkura.